Africa Content TV. أشهد أن محمدًا رسول الله صلى الله عليه وسلم. أشهد أن محمدًا رسول صلى الله عليه الله علي عاتق. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. حي على الفلاح حي على الفلاح. الله أكبر Allahu Akbar. Alájọ pẹ́. Àmín. لا إله إلا الله La ilaha illallah Sayyidina Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Àmín. Ali Atik. Àlàyé ni ẹ jẹ́ ká fara wa lọ́wọ́ sókè. Pàṣẹ ló sọ bẹ́ẹ̀ o. Ẹni tó bá fà sókè tí ọ̀nà bá broke òun ló máa padà fà ọ̀nà sókè padà. So try to do good so that you can write good. So inú kábà The làwọn. rise by lifting the others. Yes, àdúrà gbogbo wa máa gbà ó. Àní ṣe lásán. The rise by lifting others. Ṣáà ti gbọ́. Apá tó ní káwa ṣáà. Ọba Sheffield. Ọba Sheffield you miss. Allow ọba náà ti join life yẹn. Inshallah. Inshallah. Àdúrà ti gbà. Ẹ ṣáà máa ṣàmì everybody tó bá wà bẹ́ẹ̀ máa ṣàmì. Ọlá Kabat Sheriff. Ẹ ṣáà máa ṣàmì. Ọlá Ejì Ismail. Ọlá Ajali Aswaj. Ọlá Mọ̀kọ́mọ́ Ibrahim. Gbogbo nǹkan tẹ́nibọ̀dì kó dání tó jẹ́ sóró fún ọlọ́ba sọ́ọ́dí ẹ̀kún àgbà ọlọ́run. Everybody ìlú wa Nàìjíríà ọlọ́mọ bá fíláyà balẹ̀ o. Ìlú yẹn máa rọrùn. Ó máa rọrùn. Ìlú wa máa rí tiwa ṣe lágbára ọlọ́run. Nínú ọkọ̀ tó kátórí kan. Àwọn tá a ti wá wájú àní wálẹ̀ o. Ẹni tó ṣe ń gòkè náà ọlọ́run ayẹ́kẹ́ gòkè o. Ọlọ́run ayẹ́kẹ́ débi tẹ́ ń lọ. Ànímọ̀ ni ọlá wákàtí ọ̀tá ọlá pé àsìkò òun sùúrù láwa yìí. Gbogbo nǹkan tá a kó dání lórí onídàánù lọ́wọ́ wa. Gbogbo nǹkan tá à ń tọ̀ lórí ọlọ́run á fi lé wa lọ́wọ́. A ní fojú sunkún ọmọ o. A ní fojú sunkún aya o. Nínú ọkọ̀ tó kátórí kan. Ọ̀tá ilé ni ọ̀tá òde ni amọ́niṣe ni afàìmọ́niṣe ni àṣetán bá ń dárò ọlọ́run á gbé wa lékè o. Gbogbo ẹni tó bá ti ń robi sí wa kí ibi yẹn máa dà lé wọn lórí ni o. Gbogbo ẹni tó bá ti ń ro dáadáa sí wa kí dáadáa máa wá àwọn náà rí ni o. Allahumma bí àwọn sàṣà. Allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar wa adkhilna al-jannata ma'al abrar ya aziz ya ghaffar ya Allah ya rabbal alamin. Àdúrà wa gbà o. Ìwọ̀n àdúrà wa gbà o. Àdúrà wa gbà o. Gbogbo èyí táwọn ti ṣe àti èyí táwọn ti ṣe ìgbèrè ọlọ́run á gbà ní bàdà fún wa. Nǹkan tó jóore fún wa ọlọ́run ọba wa mọ̀ tó dá wa. Gbogbo nǹkan tó jóore láyé orí ayé àtàlùkẹ́ àmọ́ kọ́ lọ́run ṣe fún wa. Gbogbo èyí tó já burú kó máa bá àwọn tá wa lọ. Allahumma bí àwọn sàṣà. Allahumma iná àtẹ̀yìnà. Bismillahir rahmanir rahim.
iná àtẹ̀yìnà kàlùkàsà àṣẹlẹ̀ lọ́bí káwání ara iná ṣàmì àgbà gbogbo ìwọ tọ́lọ́run ní pé kò jàǹfààní láìfù yìí ìwọ náà máa ṣàmì ọ̀ ẹ ṣáà rí pé àkín jáde ní láìfù lójoojúmọ́ ọlọ́run ló ní kí èèyàn rí bẹ́ẹ̀ bá wa sí àwọn èèyàn kí yàn. ọba títẹ̀ tẹ̀ síbẹ̀. màsàlá a máa tún rí àánú àwọn ilé ìsúná ẹjì rájì pọ̀ tẹ̀ anything na receipt. mo fi káábà ṣàdúrà fún odò yín o. ẹ̀jẹ̀ àti gbọ́ àmì ni kẹ́ máa ṣe o. amina 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 ya Allah.